padà ẹ wá ọ̀gbẹ́ni Súlè Tápà wáyé tó ti ẹ rí yẹn. wáyé tó lè rárá ọjọ́ gbogbo bí ọdún ní kò ṣe ẹ mọ́. ẹ jẹ́ ká kó làkúrò lẹ́kọ̀ọ́ báyìí tó kì í wo bí ènìyàn kó tó náà wò. bẹ́ẹ̀ni tí orí ṣe bá farawé ẹ á tún gbà. bí labalábá bá farawé ẹ á tẹ̀. báyìí tó mi ò pé níyẹ ayé tí ó wá ayé fàájì ayé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ làbọrú ẹ làbọyè aleluya ọmọ kẹyìn àgbàlagbà lẹdùnmarè ọbọnà padà lẹ́yìn wa. mo kí obìnrin mo kí ọkùnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà lẹdùnmarè ọbọnà padà lẹ́yìn wa o. ẹ̀yin ènìyàn mi èmi dókítà Mọ̀ọ́dọ̀gọ́ mo máa fẹ́ mo máa tún bá yín múṣẹ́ kan wá lé nímọ̀ náà. iṣẹ́ yìí là ń pè ní àwúrí ọlà tó dájú dáadáa àwúrí ọlà tó dájú dáadáa. fún ọ tó bá sì darapọ̀ mọ́ YouTube channel yìí fúngbà àkọ́kọ́ subscribe sórí YouTube channel yìí yóò lè jẹ́ àǹfààní fún ọ tí n bá fi iṣẹ́ mi kalẹ̀ á lè notify rẹ pé Dr. Mọ̀ọ́dọ̀gọ́ ti fi iṣẹ́ kankan o. Elédùmarè ọbọnà padà lẹ́yìn wa o. aráyé ò ní rí wa mú ọ̀tá ò ní rí wa gbéṣe. mo kí yín gan. iṣẹ́ yìí ó dára fún èèyàn kan tó bá níṣẹ́ tó ń ṣe yálà bricklayer ni ọ́ carpenter ni ọ́ bricklayer ni ọ́ carpenter ni ọ́ plumber ni ọ́ tyler ni ọ́ ọlọ́jà ni ọ́ owó tó bá rà ní nǹkan iṣẹ́ ọwọ́ kan tó sáà ń ṣe bí yọ̀ǹ tajà ni àbò ń ṣiṣẹ́ ọwọ́ kan pàtó ìwọ ni ọtọ́ bá ní iṣẹ́ tó ń ṣe má ṣiṣẹ́ yìí bó bá ṣe ó lè wù gan. àwúrí ọlà yìí ó dára púpọ̀ téèyàn bá ń lòún mọ mọ́ṣẹ́ wá fún ènìyàn ó sì mọ owó wá ẹ̀pọ́tọ̀ ní kéèyàn ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ níṣẹ́ ṣùgbọ́n kankan wàá mọ mọ́ṣẹ́ wá láì mọ owó wá ní òbójúmu èyí wọn ò mú iṣẹ́ wá fún yín wọ́n sì tún mú owó gidi wá fún yín iṣẹ́ tó dájú ni o. mo kí ẹ̀yin ènìyàn tó bá yẹ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sí àárín wa ẹ káàbọ̀ sí YouTube Dr. Mọ̀ọ́dọ̀gọ́ TV akíyín bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lónìí torí mo mọ̀ wípé àwọn tí ó ṣe darapọ̀ mọ́ wa tó yẹ pé àkọ́kọ́ fídíò tí mo kọ́kọ́ wò ni mo mọ̀ kí wọ́n wà akíyín gidi gan o ẹ káàbọ̀ sí àárín wa o ẹ ò sí channel wọ̀ ẹ kú oríire. báwo ni a ṣe máa ṣiṣẹ́ yìí kò ṣe nǹkan tó le púpọ̀ náà ẹ lọ bá mi já ewé arẹ́yìn kó sùn ẹ lọ bá mi ra osùn ẹ bá mi ra ẹfun ẹ bá mi ra ọṣẹ Ghana tàbọ̀ṣẹ lọ́ọ̀ṣì ẹ wá mú àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kó papọ̀ mọ́ ọṣẹ yìí ewé arẹ́yìn kó sùn ní osùn ní ẹfun ní ẹ jẹ́ ká gún mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ ká mú papọ̀ mọ́ ọṣẹ lẹ́yìn ìgbà tá a bá gún tán ẹ jẹ́ ká lọ ra fìtílà olójú kò bá jẹ́ olójú kan kò bá jẹ́ olójú méjì kò bá mọ́ lójú ẹ lọ ra fìtílà ẹyọ kan fìtílà ẹyọ kan yìí ẹ kó ọṣẹ yìí sínú fìtílà yìí tó bá ti kó sínú fìtílà yìí ẹ má jẹ́ kí ìdí rẹ̀ kanlẹ̀ mọ́ ẹ gbé pamọ́ síbì kan fún ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ kẹta a ó mọ wẹ̀ láàárọ̀ pẹ̀lú gbólóhùn yìí pé ajíkore arìnà kò fà òjì ní kùtùkùtù gbé apò ọ̀rọ̀ dání lórúkọ táǹpẹ̀ ìyá mi Sòròmàngà ẹfun ló ní kí ẹ wá fún mi lówó tèmi lónìí oṣù ló ní kẹ́ fi ohun rere sùn mí bọ̀ lónìí tọmọdé tàgbà ń jáwé arẹ́yìn kó sùn bí wọ́n bá ṣe ń fún mi níṣẹ́ nǹkan mọ̀ fún mi lówó lónìí o a ò mọ̀ wí ọṣẹ yìí wà láìtàlẹ́ àwúrè tó kọ̀ǹfàmù ni ẹ lọ bá mi dán náà wò ìyẹn ọmọ yẹn náà Dr. Mọ̀ọ́dọ̀gọ́ Elédùmarè ọbọnà padà lẹ́yìn wa o ṣiṣẹ́ yìí subscribe rí pọ̀ ṣiṣẹ́ yìí o kò ṣe kẹ́ mọ́ ọkọ̀ kalẹ̀ lásán o kẹ́ mọ́ fi ẹ̀rí hàn lórí YouTube channel mi torí náà mi mọ́ ń dún fáwọn tẹ́ mọ́ fi ẹ̀rí wọn hàn pé àwọn iṣẹ́ kìnnìkìnnì mi mọ́ ń dùn gan èyí lẹ́ mọ́ fi ẹ̀rí hàn ṣẹ́gbọ́ Elédùmarè ọbọnà padà lẹ́yìn wa o a jẹ́ fún yín o ó dìgbà.